mojúbà ìlọ́kùnrin, mojúbà lóbìnrin, mojúbà ọmọdélé, mojúbà àgbàlagbà, moríbà àrígbá, moríbà dàgbòrò, ẹbọra aláfẹ́ ẹgẹ, ọbádìméjì àgbẹ̀gẹ̀dẹ̀ àwọn, moríbà èṣùtán, mojúbà àṣàngó tó ní sẹ́rẹ́, mojúbà orí oko, mojúbà òkòòkò, mojúbà òkìtì àwòkò, ìbà ládéládé, ìbà lóyè lóyè, ìbà wọn lókọ, ìbà wọn sọ̀rọ̀sọ̀rọ̀, ìbà wọn pèdèpèdè. Fún àǹfààní ẹ̀yin tí ó bá dàbẹ́ ni pé ẹ ṣẹ̀ṣẹ̀ láǹfààní láti come across fídíò wa yìí, ẹ gbìyànjú ẹ bá wa subscribe sí channel wa Olóòótọ́ TV fún àǹfààní yín nígbà tí a bá upload content orí YouTube wa, kẹ́lẹ́ bá ṣe máa láǹfààní àti máa jẹ̀gbádùn rẹ̀. Ní òní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ náà pọ̀ jù, mo kàn fẹ́ yọ̀ fúnra mi, mo fẹ́ yọ̀ fún ilẹ̀ Yorùbá, mo fẹ́ yọ̀ fún ilẹ̀ Káàárọ̀ Oòjíire, mo fẹ́ yọ̀ fún ọba wa ní lọ́lá jùlọ olóríire ọba Ọ̀wọ́adé Abímbọ́lá Ẹlẹ́wẹ̀tù tí wọ́n jẹ́ Aláàfin títí ìlú Ọ̀yọ́ wa yìí. Ẹ̀yin èèyàn, wọ́n ní orílẹ̀ ẹja tí máa ń bàjẹ́, ṣùgbọ́n ká dúpẹ́ wípé ẹja títí ìlú Ọ̀yọ́ Elédùmarè tí ẹ̀jẹ̀ ó bàjẹ́ níbi kankan. Tí ẹ bá jẹ́ pé ẹ bá ń fọ́lò ètò yìí bó ṣe ń lọ dáadáa láti ìgbà tí wọ́n ní Ifá ló yan ọba yìí fún wa, ẹ rí wípé gbogbo ìlànà tó yẹ kí bàbá yìí ó tọ̀ gbogbo ẹ̀ ni wọ́n ń tọ̀ ní ọlọ́kan òjọ̀kan. Òun la ṣe ń sọ wípé ẹni tó yẹyẹ òun ni ẹjẹ́ á mú jẹ, because most of àwọn ọba tó jẹ́ wípé tó bá ti dórí oyè ni wọ́n máa hùwà ẹni tí ó bá gbé wọn gorí ẹṣin, irú olúwa rẹ̀ gangan ni wọ́n kọ́kọ́ fọwọ́ ọlá gbá lójú. Ẹ jẹ́ ká wo gbogbo ìlànà tí ọba yìí dàbẹ̀ ni pé wọ́n ń tẹ̀lé látìgbà tí wọ́n ti dé orí oyè tí Ifá ti yàn wọ́n, látìgbà tí Ifá ti yàn wọ́n. Gbogbo ohun tó dàbẹ̀ ni pé ó jẹ́ ohun ìwúrí pátápátá ni wọ́n ṣe. Ẹ jẹ́ ká wo ìgbà tí wọ́n lọ gba ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́ ní ọ̀dọ̀ gọ́fúnà Ṣèyí Mákindé. Bàbá yìí nínú sọ̀rọ̀ sí wọn, nínú àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn, wọ́n kí Ifá ń bibẹ̀, wọ́n kí Ifá. Fáǹfààní ẹ̀yin tẹ́ bá rí ńgbà yẹn, ẹ wo fídíò yẹn. Jíjí làjí o bàbá. Jíjí làjí o bàbá. Jíjí làjí o bàbá. Àjíbọ̀ bàbá. Jíjí làjí o bàbá. Lọ́lá Àdọ́jú, lọ́lá Àtìbà, lọ́lá Aláàfin Kọ́nà, Olúàṣọ, lọ́lá Àjàká, lọ́lá Ṣàngó, lọ́lá Májẹ̀gbé, lọ́lá àwọn bí ojú, èmi Aláàfin Ọ̀yọ́. Ní wákàtí ọ̀wọ̀ yìí gba ọ̀pá àṣẹ tí wọ́n fún mi léde gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. Mo lè fi dá yín lójú pé pẹ̀lú àtìlẹ́yìn náà wọ́n ní àgbájọwá àfi sọ̀yà ọwọ́ kan ò bẹ̀rù lórí, láì ṣe pé bẹ́ẹ̀ pé orí àtìlẹ́yìn náà mo rò pé kò sí nǹkan tí mo lè ká ṣe. Mo rò pé mo ti wá báyìí sí ìlú Ọ̀yọ́, sí ilẹ̀ Yorùbá, mo rò pé láṣẹ Èdùmàrè ojú rẹ̀ náà yóò mojú wá sí. Ìwọ́n ìgbẹ̀rẹ̀ lọ́wọ́ yọjú orí náà láṣẹ Èdùmàrè ìlú Ọ̀yọ́ ló bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ orí. Wọ́n ní orí làbá bọ̀, wọ́n ní orí ẹni àjíkí, orí ẹni àjígẹ̀. Wọ́n ní torí bá gbé ní àdàbí idán, bí ìṣẹ̀dá bá gbé ní àdàbí ògùn, orí ní ìjọba títí dáadé owó. Akíọ̀sà. Títí tẹ̀pá ilẹ̀, orí ní ìgbẹ́ nínú ìbọ̀rọ̀ ní títí wọṣọ títọ̀ yanran. Dúpẹ́ lọ, òun dúpẹ́. Wọ́n kí Ifá, wọ́n ṣàlàyé, wọ́n sọ ọ̀rọ̀ nínú sọ̀rọ̀ sí wọn, wọ́n fi odù Ifá Èjìogbè wọ́n fi gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀.
tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tí ò bá mọ̀ túmọ̀ gan tí wọ́n sọ yóò rò pé wọ́n kàn sọ ọ̀rọ̀ lásán ni, kò ní mọ̀ pé ó nítumọ̀. Gbogbo àwọn tó jápẹ̀rẹ̀ tá a fẹ́ máa rí nù. Ẹ wá jẹ́ kí n wá sáré lọ síbi ọ̀rọ̀ mi gangan kí má bàa ṣe bá òkú lọ sílé olóró. Tí mo sọ pé mo yọ̀ fúnra mi, mo yọ̀ fúnlẹ̀ Yorùbá, mo yọ̀ fún ọba wa Òwúadé. Tí ẹ bá wo ohun tí mo fi sí ojú ìwòran wa yìí, nígbà tí ọba tán láwọn fẹ́ máa ṣe ìrìn àjò láti lọ rí mọ́ ṣe ìdúpẹ́ sọ́dọ̀ àwọn tí wọ́n dúró táwọn tán fọwọ́ tí àwọn gbígbẹ ẹkẹ́ ṣe fọwọ́ ti lé, tán fọwọ́ tí àwọn gbígbà láàmù tí ṣe fọwọ́ rọ̀ ẹ̀ bá ògiri. Wọ́n láwọn máa lọ sí mọ́sálásí, wọ́n láwọn máa lọ sí church ní parí rẹ̀. Wọ́n wá ṣe ní eégún ńlá, òun ló máa ń kẹ́yìn nígbàlẹ̀. Wọ́n láwọn ó lọ sí ilé Ifá láti lọ rí ṣèdúpẹ́ fún gbogbo oníṣẹ̀ṣe. Eléyìí mo fẹ́ lè sọ wípé yóò jẹ́ àkọ́kọ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. A mọ̀ wípé àwọn ọba wa kan bá ẹni ìtàn ní Ọ̀jájá Ògúnwùsì kí bàbá pẹ́ lórí iyè fún wa. Kò jẹ́ tuntun, wọ́n máa ń lọ sí ilé Ifá àgbáyé. Ṣùgbọ́n tí mo bá ní kí n wò dáadáa, mi ò rò wípé bóyá wọ́n lọ rí ṣèdúpẹ́ ńbẹ̀ nígbà tí wọ́n joyè tán. Mi rò pé wọ́n lọ rí ṣèdúpẹ́ ńbẹ̀. Mi rò bẹ́ẹ̀. Àbí tá bá dẹ̀ rí anybody tó bá ní evidence ọba tó jẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire tó jẹ́ pé ńgbà tó fẹ́ lọ rí ṣèdúpẹ́ mú ilé Ifá àbó lọ sí òrìṣà kan tó bá yípa bá rí wọn tí wọ́n lọ síbi bẹ̀, ẹ jẹ́ ká provide evidence yẹn. Ṣùgbọ́n ọba Ọ̀wọ́adé Ẹlẹ́wẹ̀tù wọ́n ṣe ní Ajíṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Wọ́n láwọn máa lọ sí mọ́sálásí, àwọn máa lọ sí church, àwọn wà lọ sí ilé ìjùbà, àwọn lọ rí ṣèdúpẹ́ lọ́wọ́ gbogbo olórìṣà pátápátá. Pé táwọn bá wá kúrò níbi bẹ̀, àwọn ò wá gba ìdí èṣù lọ, èṣù àkẹsán. Ẹ dákun mi, pàtàkì méjì lọ̀rọ̀ yìí ní sinmi o. Pàtàkì méjì ló ní, ló jẹ́ kí n sọ pé mo yọ̀ fúnra mi, mo yọ̀ fúnlẹ̀ Yorùbá, mo yọ̀ fún ọba Ọ̀wọ́adé. Tó bá yẹ pé èṣù Sátánì bá ní àbí Ṣáítánì bá ní, mo nígbàgbọ́ wípé ọba yìí níbi tí wọ́n rìnà dé, níbi tí wọ́n ní ọ̀làjú dé, níbi tí Elédùmarè kẹ́ wọn dé, tó yẹ pé Sátánì bá ní èṣù wa bá ní, n ò ní sọ pé àwọn lọ sí ibi bẹ́ẹ̀ o. N ò ní sọ pé àwọn fẹ́ lọ sí ìdí èṣù, àwọn fẹ́ lọ rí ṣèjúbà lọ́dún èṣù, àwọn fẹ́ lọ rí gbàṣẹ lọ́dún èṣù, àwọn fẹ́ lọ rí fi ẹ̀mí ìmoore hàn fún èṣù ọlá ìlú. Tó yẹ pé nǹkan tí ò dáa ni, tó yẹ pé burúkú bá ní èṣù máa ń ṣe ni, ọba yìí ò ní ẹ́fà sọ pé àwọn fẹ́ lọ sí ibi bẹ́ẹ̀. Ṣùgbọ́n afẹ́fẹ́ ti fi àtìrí fùrù adìẹ, òkété ti kúrò níye tá ń rà, ọ̀làjú ti dé, wọ́n ti parọ́, irọ́ ti kú, irọ́ ti kú báyìí, irọ́ ò níyì kankan mọ́. Ó jẹ́ kí ọba yìí lè sọ pé àwọn fẹ́ lọ sí ìdí èṣù, àwọn fẹ́ lọ rí dúpẹ́ ní èṣù tó jẹ́ pé àwọn kan sá fún, ní èṣù tó ọba kan wò sùnsùn tó lóun ò gbọdọ̀ rí mọ́ ní ààfin òun, ní èṣù tí ọba kan wò sùnsùn tó lẹ́yìn tẹ́ ń ṣe ẹlẹ́gbin ní alákìísà ní ìlọba kan wá sọ wípé òun lọ rè júbà fún èṣù yẹn. Lọba kan wá sọ wípé ilé ìjúbà yín o, ilé ìjúbà yín oníṣẹ̀ṣe o, á wà dúpẹ́ ń bibẹ̀ náà tó ipa mọ rírì yín. Pàtàkì tó wà ń bẹ̀rọ̀ yìí ni wípé ọba yìí ti jẹ́ ká mọ̀ wípé òun o oníṣẹ̀ṣe lòun. Ṣùgbọ́n a ní rólé apá kan ká dá apá kan sí, torí pé nínú ètò ìfinijoyè àwọn tó ń jẹ́ mùsùlùmí kì í ṣàwọn alákatakítí o, àwọn tó ń jẹ́ mùsùlùmí àwọn náà ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ọba dẹ̀ ní ìlú tó bá jẹ oyè ń bibẹ̀, tó bá jọba lé lórí, tó bá balẹ̀ lórí ń bibẹ̀ àti ẹrú àtọmọ ń bibẹ̀, òun ni ọba yóò mọ̀ ṣe ojúṣe lórí wọn. Ọba wa wò wípé a ó lọ mọ́sálásí, a lọ rè dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣakitiyan fún wa ń bibẹ̀. Tàbá tún ṣe yẹn tán tún wá lọ sí church, a lọ rè dúpẹ́ ń bibẹ̀. Lójú tèmi kò sí tó burú bí nǹkan yìí, torí pé ọba gangan ti jẹ́ ká mọ̀ wípé ìṣẹ̀ṣe tó ń gbé lọ́wọ́ o, egungun ńlá ló gbẹ̀yìn nígbàlẹ̀ o. Tí n bá ti wá ṣe gbélé yìí tán ń wà dúpẹ́ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe, ń lọ ilé ìjúbà, torí pé ọba yìí gbọ̀ngbọ̀n kí wọ́n kọ lẹ́tà kan fi ránṣẹ́. Ọba yìí gbọ̀ngbọ̀n kankan pé olúwawo ajẹ́ òòṣà alágbà o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọba yìí lòun ò ní ṣe bẹ́ẹ̀, ó lóun ó ṣe é ní ń gbéra mi ń wà fi dúpẹ́ lọ́dọ̀ yín. Kábíyèsí, Elédùmarè yóò jẹ́ kí ayé ọba yóò jẹ́ kó túbà, yóò jẹ́ kó túṣẹ, ààfin ò ní gbóná mọ́ yín. Eléyìí tó tún wá dàbẹ́ ni kó tún wá jẹ́ pàtàkì níbi ibẹ̀ tún ní tí mo tún fẹ́ ká wò dáadáa. Àwọn ọmọ Káàárọ̀ Oòjíire
ẹ rí wípé Ọ̀yọ́ ti rúure, Ọ̀yọ́ ti sọre o. ẹ jẹ́ n tún sọ lẹ́ẹ̀kan sí Ọ̀yọ́ ti rúure, Ọ̀yọ́ dẹ̀ ti sọre. Because nígbà tí bàbá wa ọba Adéyẹmí Alólódù káwòrìrí ọjẹ lọ́nà mọ̀rẹ̀rẹ̀ kí Ifá fún baba lẹ́kù jẹ kó fún baba lẹ́ja jẹ, iwájú tí baba dojú kọ kó má bàjẹ́, ẹ̀yìn tí baba fi sílẹ̀ náà kó má bàjẹ́, oyin sí oyin àwọ̀, ẹ̀rìgì àlọ́mọ̀jẹ̀ kílẹ̀ akápò dahoro. Nígbà tí baba sísùn tí baba síbẹ̀ lọ, ẹ rí pé àwọn oníṣẹ̀ṣe agbárùkù oníṣẹ̀ṣe ló sìnkú baba o. Fáktì àkọ́kọ́ nìyẹn, oníṣẹ̀ṣe ló sin òkú baba o. Èyí kọjá wípé kàn sáájú oníṣẹ̀ṣe ó sọ̀rọ̀ káwọn àfáà wá gbókù kan lọ rí sín. Oníṣẹ̀ṣe ló sin baba délé ìkẹyìn o. Tó túmọ̀ sí wípé oníṣẹ̀ṣe tó bẹ̀rẹ̀ orò fún baba ńjọ́ kínní àná, àwọn náà ni wọ́n padà tún gbẹ̀yìn orò ìgé padà. Nígbà tá tún wá fẹ́ jọba mi, oníṣẹ̀ṣe ò tún gbẹ̀yìn bíbẹ̀ o. Gbogbo ohun tó jẹ́ orò tó yẹ kí baba wa ó ṣe gbogbo ẹ̀ ni wọ́n ṣe pátápátá. So à ń fìdí èyí múlẹ̀ wípé Ọ̀yọ́ kọjá ìlú tí wọ́n ti máa ń fọwọ́ yẹpẹrẹ mú ṣẹ̀ṣe. Ìlú tó pọ́n ìṣẹ̀ṣe lé tààrà ní Ọ̀yọ́ o. Ìlú tó gbé ìṣẹ̀ṣe lójú ní Ọ̀yọ́ o. Ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò sì gba bẹ nìkọ̀ọ̀kan o. Ọ̀bọ Ọ̀yọ́ ò kọ́ kìtì èèyàn o, àyàfẹ́ni tí ó bá kọ́ kìtì ọ̀bọ Ọ̀yọ́ ló kù o. Ọ̀bọ Ọ̀yọ́ kò kọ́ kìtì èèyàn kankan, àfẹ́ni tí ó bá yà tó wá kọ́ òkìtì lọ́dọ̀ Ọ̀yọ́ ló kù o. Ní paríparí rẹ̀, ẹ̀yin oní spirituality nìṣẹ̀ṣe wa, ṣe ti wá rí tá à ń sọ fún yín báyìí. Ìbá ṣe pé spirituality lẹ́ni ká máa ṣe. Nígbà tó bá lọ sí church, tó bá sọ pé òun máa lọ sí church, òun máa lọ rí ṣèdúpẹ́, òun máa lọ sí mọ́sálásí, òun máa lọ rí ṣèdúpẹ́, ẹ dákun níbo lẹ ti fẹ́ kọ́ bá wá ṣèdúpẹ́ lọ́dọ̀ tiwa o. Torí a ti sọ fún ọ wípé àlẹ́sìn àní àkójọ kankan tá à ń ṣe. Tó yẹ pé spirituality tẹ́ni a máa follow, òun lásán la bá sọ pé ṣẹ̀ṣẹ̀ wá gbé lọ́wọ́, tí ò sí ìsìn bíbẹ̀, tí ò sí ìjùbà ń bíbẹ̀, tí ò sí àkójọpọ̀ ń bíbẹ̀, ẹ dákun níbo lẹ ti fẹ́ kọ́ bọ́ wá dúpẹ́ lọ́dọ̀ wa. Níbo lẹ ti fẹ́ kọ́ bọ́ wá dúpẹ́ lọ́dọ̀ wa. La ṣe ń sọ wípé ẹ̀rọ la bá ń gbà délé ayé, ẹ má jà sáyé bá a ṣe bá. Àwọn bàbá wa wọ́n ní ìlànà àti ètò tí wọ́n ń tẹ̀lé, wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́, oníbodè ló ní ààfin. Fún ìdí eléyìí, gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní àti máa wo fídíò yìí, ẹ máa bá a dúpẹ́ lọ́wọ́ ọba Ọ̀wádé Abímbọ́lá Ẹlẹ́wùẹ̀tù. Ẹ máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn o. Wọ́n sọ pé tí ìṣẹ̀ṣe ò sí lọ́yọ̀ọ́ o, wọ́n bàbá gbà fún ìṣẹ̀ṣe o. Fídíò kan ti ẹ̀ wà tó jẹ́ pé ẹ jẹ́ sáré fi fídíò yẹn hàn yín, kẹ́ ẹ wọrun bàbá, ẹ rí òtútù ọpọ̀n tí bàbá kó sọ́rùn, òtútù ọpọ̀n Ifá tí wọ́n kó sọ́rùn. Ẹ sáré bá mi wo fídíò. Ó yá ẹja jọrọ Ọ̀yọ́ ilé, mbàjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan kan. Àgbàrá òjò tí ń bá ní ìjà àgbòdè bàbá ẹni lọ́wọ́ ẹni. Ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe. Ẹ̀yin náà ti rí òtútù ọpọ̀n nù lọ́rùn bàbá, òtútù ọpọ̀n tó jẹ́ lẹ́kẹ̀ẹ́ Ifá. Ó túmọ̀ sí pé bàbá gba ti Ifá, bàbá gbà fún ṣẹ̀ṣe. Ẹ̀yin náà tí ẹ wá dàbẹ̀ ni pé ẹ wá ń gbé súnmọ́ mi káàkiri, tẹ̀ ní ẹyin nínú ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ kò síbi tán tí máa ń fi fáyín ọba, kò sí gbá kò sáwo. Ẹnìkan kò ní bá yín jiyàn, ẹnìkan kò ní bá yín jiyàn. Ṣùgbọ́n tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé tẹ́ ẹ bá sọ pé wọn kì í fi fáyín ọba, kí ni òṣùwọ̀n tán fi yan ọba? Ẹ jájọ bíra wa báyẹn. Kí ni yardstick tí wọ́n ń lò láti fi yan ọba? Ókè, a sọ pé àwọn Ọ̀yọ́mèsì náà máa ń yan ọba. Ẹ dákun, Ọ̀yọ́mèsì mélòó lẹ́yìn ti bá ṣe? Ṣé ẹ mọ̀gbà tí bàbá wa Adéyẹmí Alólódù tán ti joyè? Ọ̀yọ́mèsì mélòó ló wà ń gbà yẹn tó jẹ́ kó sì tún wà ní ìsinyìí tẹ́ ẹ láǹfààní àti béèrè tán lọ́wọ́ rẹ̀? Ifá ní tọmọdé bá kọyán alẹ́, àwọn àgbàlagbà ó fi ọ̀rọ̀ tán balẹ̀. Ẹni bá dẹ̀ fẹ́ jogún kógún, ìtànkítàn ni yóò pa. Nígbà tẹ́ni Fákọ́ná fi yan Aláàfin, ẹ láwọn Ọ̀yọ́mèsì ni ó yàn. Kí ni tó jẹ́ agbẹnusọ fáwọn Ọ̀yọ́mèsì? Nígbà táyé ò tí ì dàrú, nígbà tí èkí ò tí ì délé ayé, táṣà ò tí ì di àpò mú, tá a ti mọ kó nǹkan apá ọ̀tún ra apá òsì. Ifá ní dá fún òòṣà, kò sóòṣà kankan tí dá fún Ifá. Ẹ jẹ́ ká mọ̀ yẹn kó yé wa dáadáa. Èyí ò kì í sọ pé bóyá ń gbérú mọlẹ̀ kan lórí kankan. Elédùmarè tó ṣẹ̀dá ilé ayé, ó ní tó gbé fún Ọ̀rúnmìlà. Ó ní tí Elédùmarè, ó ní tó gbé fún Ọ̀rúnmìlà, ó ní tó gbé fún Ọbàtálá, ó ní tó gbé fún Ṣàngó,
ó ní tó gbé fún Ògún, ó ní tó gbé fún Ìjà, ó ní tó gbé fọ́sọ̀ọ̀sẹ̀, ó ní tẹ́lẹ̀dùmarè gbé fún àwọn ìyá mi. Ọgbọ́n lẹ́lẹ́dùmarè gbé fún Ọ̀rúnmìlà, ọgbọ́n, ètò, òye láti ṣe àkóso ilé ayé tí gbogbo ọrúnmọlẹ̀ yòókù náà dẹ́ gbà fún Ọ̀rúnmìlà gẹ́gẹ́ bọ́ Ọ̀rúnmìlà náà ṣe gbà fún gbogbo wọn. Ẹ má jẹ́ ká torí pé a fẹ́ jogún kógún ká wá sọ pé a fẹ́ máa pìtàn kítàn. Ifá tó ní ọlọ́gbọ́n kan ò gbọ́ngbọ́ngbọ́n kó ta kókó omi ṣe tí a sọ. Mọ̀nàmọ́ná kó o mọ iye pẹ́ẹ́lẹ̀ lárẹ̀nà káàkùn òde bí ọ̀nà gbé pẹ̀kun. Adífá fún Ọ̀rúnmìlà bá lọ rí gba ọgbọ́n ní Elédùmarè. Ìjọ Ọ̀rúnmìlà ńlẹ́ o akéré fi inú sọgbọ́n. Amòní mọ̀la. Ọ̀mọ̀nà tó mọyún gbénú kára wọn. Àwọn Ọ̀yọ́ Mèsì ń gbà wá sẹ̀. Tẹ́ bá fẹ́ tẹ̀lé tàn yẹn tẹ́ fẹ́ ṣe pàṣíà. Tẹ́ fẹ́ wùwà àgbàlagbà tó bá fẹ́ jogún kógún tí ó pìtàn kítàn. Àwọn Ọ̀yọ́ Mèsì ń gbà tán bá fẹ́ yan ọmọ ọba tán bá ti kọ́ pọ̀lọpọ̀ ọmọ ọba kalẹ̀ fún wọn. Ifá ni wọ́n gbé kalẹ̀, Ifá ni wọ́n dá torí pé Ifá nìkan ló mọjọ́ wájú nǹkan. Ifá lọ̀yọ́ Mèsì ó gbé kalẹ̀ tí wọ́n dá. Ọ̀yọ́ Mèsì ò kàn ní sọ pé lágbájá òun ni ó yẹ lóyè tàmẹ̀dù ni ó yẹ. Torí pé gbogbo ayé ló gbàgbọ́ nínú Ifá, gbogbo ayé ló mọ̀ pé Ifá olódodo ni. Gbogbo ayé ló mọ̀ wípé Ifá kì í ṣèké. Ọ̀tanú omi ni ò béèrè òòrùn afẹ́ já sòótọ́ ọmọ bínú àgbọnmìrègún. Ẹ jẹ́ ká sòótọ́, ẹ jẹ́ ká sòdodo. Iye ijó èèyàn tó bá sòótọ́ ní irúmọlẹ̀ ó gbé. Wọ́n ti mọ̀ pé Ifá ò kì í sí lẹ́yìn alábòsí. Ẹ̀yin olóòótọ́ nìkan ni Ifá máa ń wà. So wọ́n dẹ̀ ti mọ̀ wípé ọ̀kàrà òkúrò ìtọ́ gbé ògbẹ́dúrà fólóòótọ́ àwa ayé àbòfún síkàsíkà ọlọ́tàn rẹ̀. Olóòótọ́ balẹ̀ ó domi, sìkàsíkà balẹ̀ ó diyan kí òtó romi alẹ́ fèèyàn tí ó mú mi wá ò wọ́pọ̀. Mo débẹ̀ mo bù bọ́jú mo bù sínsẹ̀ gbà tí ó tètè tán gbogbo ara lè mi wẹ̀. Wọ́n ti mọ̀ wípé Ifá nìkan ló lóòótọ́. Àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n wá pe olúawo. Kí ni ojúṣe olúawo nígbà tẹ́ sọ pé Ifá kọ́ náà fi yan ọba? Kí ni tẹ́ fẹ́ kó lúwo? Kí ni tẹ́ fẹ́ kó ṣe níbi ètò oyè Aláàfin? Nígbà tẹ́ ní Ifá kọ́ náà fi yan. Àwọn Ọ̀yọ́ Mèsì ni ó wà pé bíríkótó ni wọ́n pè bíríkótó. Wọ́n á tún pé báyìí. Wọ́n á pe olúawo. Olúawo àti sàṣàkọ̀tún àti sàṣàkòsì. Iye ìwọ̀nba èèyàn báyìí ló kù. Ẹ bá fi Ifá tọ̀. Àbí ṣé gọ́vnà tó pe ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá Àwùṣàwọ̀ àgbáyé pé kán wá bá wọn dáfá? Ẹ rò pé wọ́n gọ̀? Ẹ rò pé àwọn ọmọ nǹkan tí wọ́n ń ṣe bí yín? Ẹ rò pé àwọn gọ̀ tí wọ́n ẹ rò pé wọn ò ní làákàyè? Wọ́n gbọ́n o, wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe o. So ẹ má jẹ́ ká torí òní ká bà ọ̀la wa jẹ́. Bí ìtàn bá ṣe wà ni ẹ ṣe jẹ́ ká fi sílẹ̀. Bí ìtàn tó bá ṣe wà, ẹ má jẹ́ ká torí ohun tá a jẹ lónìí ká fi bọjọ́ ọ̀la wa jẹ́. Òní la rí ẹnìkan kan ò mọ̀lá o. Ifá tó ní gúnugún ní ṣe ìgbòyìgbò, àkàlàmọ̀gbò ní ṣe ìgbòyìgbò. Ẹnì kò mọ ibi tó gún òṣẹlẹ̀ sí lọ́la dúrà fún lákan nígbò tí ṣe yọ lọ́lọ́jà mẹ́rìndínlógún. Èrò pé èrò ọ̀fà lákan nígbò ló bọ́ba. Ẹnì kò mọ ibi tí orí òṣẹlẹ̀ sí lọ́la, bẹ́ẹ̀ lẹ́nì kò dẹ̀ mọ ibi tó gún òṣẹlẹ̀ sí lọ́la. Kí Elédùmarè má tó lódòdì. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká máa ṣe ìtàn bí ìtàn bá ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ má jẹ́ ká dorí ìtàn kodò.